Ẹ káàbọ̀, ẹ bá wa share. Ẹ káàbọ̀, ẹ bá wa share. Ẹ káàárọ̀ o, mo kí gbogbo wa, ẹ káàbọ̀. Ẹ bá wa share. Àwọn wà kíkà. Share, ẹ bá wa share. Ẹ bá wa share Akínyẹmí, ẹ káàbọ̀ sórí ètò yìí, mo kí gbogbo wa. Ọmọ jagun, ẹ káàbọ̀ sórí ètò, mo kí gbogbo wa pátápátá. Ẹ káàbọ̀ sórí ètò yìí, ẹ ṣeun. Ẹ bá wa share. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ń lọ. Ẹ ṣeun, ó tójọ́ mẹ́ta à ń ṣiṣẹ́, a sì wà lórí ètò lánàá. Ó kàn jẹ́ pé joint ní ni. Ẹ ṣeun. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, gbogbo ibikíbi tẹ́ tí ń wò mí. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀. Kò ní sú wa, kò ní rẹ̀ wá, ẹ bá wa share. A ní àkókò lọ títí. A fẹ́ pass message. Màmá mi Yétúndé Abdulkudus, ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá wa share. Ẹ ṣeun. Tó, ọba Olódùmarè, ọba kọ́dáyé, ọba ṣẹ̀dá ọ̀run, ẹni tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àrí ìró àlá, ẹlẹ́dàá gbogbo wa, atẹ́dá mẹ̀dá, awẹ̀dá ṣẹ̀dá, ẹni tó ní gbogbo agbára tó fi ń gba ẹni lọ́wọ́ alágbára. Kábíyèsí ìbà rẹ bàbá, àjúbà yín, ẹ máa tẹ̀lé wa lónìí. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa nílé lóko, gbogbo ẹ̀yin orí adé pátápátá ni mo kí. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi tí ẹ ń darapọ̀ mọ́ mi lórí ètò yìí. Ẹ̀yin ọmọlúàbí, ẹ̀yin ọmọ Oduduwa tàtà, ẹ mọ káàárọ̀ òjíire, ṣàlàáfíà ni o. Ẹ kú ọjọ́ mẹ́ta. Bó tẹ̀ jẹ́ wípé àkúkú lọ síbì kankan, iṣẹ́ tẹ́ rán wa náà òun là ń bá káàkiri. Mo sì gbàdúrà wípé ọba òkè kò ní jẹ́ kí gbogbo wàhálà wa kó já sí asán. Gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí, ohun tẹ́ lè fi ràn mí lọ́wọ́ lónìí ni pé ẹ bá mi share program yẹn, ẹ bá mi share káàkiri gbogbo orí platform kí àwọn èèyàn kó lè gbọ́ iṣẹ́ tá a ní jẹ́ fún wọn. Gbogbo wa la mọ̀ bó ṣe ń lọ pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ti wò wípé ibo ni a fẹ́ bá Yorùbá nation já báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń ronú wípé ṣé kò ń ṣe wípé gbogbo nǹkan ti ń lọlẹ̀ àbí wọ́n ti kápá wa ni. Kò rí bẹ́ẹ̀. Ó máa ń dà bẹ́ẹ̀ nígbà mìíràn, ṣùgbọ́n èmi sọ fún wa wípé ohun tí ọba Olódùmarè tó bá ti bẹ̀rẹ̀ kì í ṣe àṣetì lórí ẹ̀, ó di dandan kó ṣe àṣeparí lórí rẹ̀. Mo kí gbogbo àwọn tí wọ́n náwó nára lórí ìrìn àjò ìjàngbara òmìnira fún gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire. Iná ò ní tán lọ́wọ́ yín o, àbùdín nítomi òkun, ní táwọ́ná. Mo kí gbogbo àwọn tí wọ́n ń jà takuntakun lábẹ́nú, gbogbo àwọn tí wọ́n dúró déédé, àwọn ọmọ Oduduwa àtàtà. Ìyá mi Zainab, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀yin tí mi ò bá lè pọ orúkọ, ẹ má bínú, nítorí àkókò wa ni. Màá kàn máa ibi tójú mi bá ti lọ, màá máa kí wa ní mẹ́sàn-án mẹ́wàá, torí pé tá a bá rí ẹni bí ẹni, ó yẹ ká máa kíra wa bẹ́ẹ̀ ni. A kú ìdílé mú. Ẹ ṣeun gan ni. Àṣàárẹ̀ o, àṣẹmi, kò kí ń ṣe wípé ó ti sú wa àbí ó ti rẹ̀ wá. Ṣùgbọ́n gbogbo kó lè dáa ni gbogbo wa ń sáré káàkiri. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ lórí gbogbo àwọn èèyàn wa tí wọ́n kó sínú
àhámọ́ ẹ lè máa rí pé bóyá ẹ rí mi lákòókò kan iṣẹ́ pàtàkì kan ni a rán mi tí mo lọ jẹ́ ẹ má bínú tó ṣe pàtàkì gidigidi pàápàá jùlọ mo wà pẹ̀lú gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa àjọ ń ṣèpàdé náà ni gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń lọ gbogbo ẹ̀ náà ni àjọ mọ̀ nípa ẹ̀ so gbogbo yín pátápátá la kí a dúpẹ́ lọ́wọ́ ọba Elédùmarè fún àwọn tí wọ́n tú sílẹ̀ àwọn 10 àdúrà wa ni pé àwọn 2 àti bàbá wa Chief Adéyẹmọ Sunday Ìgbòho ní agbára Olódùmarè torí pé olódodo kò ní kú sí ipò ìkà ọba mi òkè á jẹ́ kí wọ́n dé bá wa láyọ̀ àti àlàáfíà Ọlọ́run tí ó ti mọ ìbẹ̀rẹ̀ àti òpin tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ òun láti fi iṣẹ́ yẹn rán a sì mọ̀ wípé ó di dandan kó bá wa ṣe ní àṣeyọrí ẹ má jẹ́ kí a káàárẹ̀ o ẹ má jẹ́ kí ó domi tútù sínú ọkàn wa àdúrà wa kó máa tún lé sí lójoojúmọ́ bá a dẹ̀ ṣe ń gba àdúrà náà ẹ jẹ́ ká máa wo àwọn ìwà wa tó bá wà tó yẹ ká mú kúrò àwọn nǹkan tó bá jẹ́ pé ẹlẹ́dàá ó lè dí wa lọ́wọ́ láti jẹ́ kí ẹlẹ́dàá kó gbóhùn àdúrà wa ẹ jẹ́ ká máa ṣe àkíyèsí ara wa ká máa ṣe àgbéyẹ̀wò ara wa náà kí ni tí ń bẹ nínú ayé mi kí ló wà lọ́wọ́ mi tó fi ń ṣe àkóbá fún àdúrà tó ń ṣe àkóbá fún ìgbésẹ̀ tá à ń gbé kí gbogbo wa ká máa ṣe àgbéyẹ̀wò ara wa ká sì máa gbé ìgbésẹ̀ láti ronú pa ìwàdà nípa báyìí àánú Ọlọ́run kò ní jìnnà sí wa ní kíákíá ìrìn àjò náà àyà ẹ bá mi share máa ju love and like button ọ̀rọ̀ mi kò ní pọ̀ lónìí ṣùgbọ́n ó ṣe pàtàkì gidi gangan ni ó ṣe pàtàkì gidi gangan ni mo tún gbà ládùúrà lẹ́ẹ̀kan sí i pé bàbá wa Sunday Adéyẹmọ àfi wọ́n sílẹ̀ o gbẹngbẹng la dúró tì wọ́n bí ọba òkè ṣe dúró tì wọ́n pé àjọ bẹ̀rẹ̀ kínní mi àjọ máa parí ẹ̀ ni bẹ́ẹ̀ ni Lady K àti Ọládélé tó wà ní àhámọ́ àwọn DSS àtúnbẹ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà torí pé gbogbo ohun tá à ń gbọ́ tán sọ wípé wọ́n jí fáìlì àwọn DSS wọ́n jí fáìlì gbé ẹ má jẹ́ kó yà wá lẹ́nu ara àwọn géèmù tí wọ́n ń plan náà ni géèmù ìjọba Nàìjíríà kò yẹ kó ju ẹnikẹ́ni lójúmọ́ torí pé kí ni wọ́n ti ṣe sí àwọn kan ní ìṣáájú ṣùgbọ́n àwa là ní dẹ́wọ́ àwa là ní dẹ̀yìn àwa là ní káàárẹ̀ àwa là ní sinmi àwa là ní jẹ́ kí wọ́n ní ẹni tó bá máa jẹ oyin inú àpáta ni kò ní wo ẹnu àáké báwo la ṣe wá fẹ́ jẹyin inú àpáta tá a bá ń wo ẹnu àáké òun náà ló dífá fún mi tí mo tún ṣe kọjá wá sórí ìkànnì lónìí láti ké gbàjàgbarì pé kí ni ìgbésẹ̀ tá a ní láti gbé tí gbogbo wa bá ń sọ wípé a mà ní láti bọ́ kúrò nínú ìgbèkùn tí ìjọba àwọn British tán kó gbogbo ìran Yorùbá ìran Ìgbò ìran Middle Belt gbogbo wa náà kó sínú ìyọnu a ní láti bọ́ kúrò nínú ìgbèkùn yẹn ẹ ṣeun lẹ́ẹ̀kan sí i mo fẹ́ fi àkókò yìí láti ké ìbánikẹ́dùn sí ìkan lára wọn jagunjagun wa àti ajìjàǹgbara fún òmìnira gbogbo ayé òmìnira gbogbo orílẹ̀-èdè Comrade Ọmọyẹlé Sowore wípé wọ́n kú ara fẹ́ra kù títí àbúrò wọn tí wọ́n ṣe ìjàmbá ikú òjijì bá a kúkú ṣe mọ̀ ara ìkùnà orílẹ̀-èdè náà ni ìkùnà ìṣèjọba orílẹ̀-èdè ni níbi tó jẹ́ pé tó bá jẹ́ pé ìjọba fi bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó yẹ kán fi system tó máa ṣiṣẹ́ fún àwọn èèyàn láti dáàbò bo ará ìlú tó jẹ́ wípé wọ́n máa lè dáàbò bo ará ìlú àwọn èèyàn máa ní wọ́n máa yan gbogbo kò sí ìdáàbòbò fún ẹnikẹ́ni nínú ìlú ààbò gan wà fún ẹranko ààbò wà fún màálù ààbò wà fún eṣinṣin ààbò wà fún eku inú ilé ju ènìyàn gangan lọ ríru orílẹ̀-èdè tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí irú àwọn nǹkan báyìí náà ló jẹ́ kí wọ́n pàdánù àbúrò wọn ẹ wá gbó kì í ṣe àwọn nìkan àìmọye àwọn kan tó ti sọnù àìmọye àwọn ẹni tí wọ́n ti gbé pa tí ò tiẹ̀ mì wọ́n lára kò mì ìjọba lára àìmọye àwọn ọkọ àti ìyàwó àti ilé tí wọ́n ti sọ dáhóró àìmọye ìran tán ti pàdánù láì tiẹ̀ bìkítà wípé kí ni wọ́n já sí ṣé kò wá yẹ kó máa gbé wa nínú nígbà tí ara àwọn tó ń ṣe àkóso tó ń bá ìjọba Nàìjíríà ṣe àkóso wípé tó ń bá kó ènìyàn 100 jọ pé ènìyàn 100 òun ló dúró fún màálù àwọn kan ṣoṣo pé 100 people is equal to 1 cow rí pé ọ̀rọ̀ yẹn ní agbára pé 100 people is equal to 1 cow pé tẹ́ ẹ bá pa cow àwọn kan ẹ̀mí 100 people ìpé cow àwọn ó wọ̀t ẹ̀mí 100 people
ṣé ìyẹn kò yẹ kó jẹ wá lógún? Ṣé ìyẹn kò yẹ kó mú wá lọ́kàn? Ṣé ìyẹn kò yẹ kó tiẹ̀ máa jẹ́ nǹkan tó máa tì wá síwájú sí i? Ṣé ìyẹn kò yẹ kó ta ẹnìkan jí wípé irú orílẹ̀-èdè wo ló máa sọ wípé ẹ̀mí 100 ènìyàn ni ẹ̀mí màálù kan lọ́dọ̀ àwọn? Ó mà ṣe o. Gbogbo ẹ̀yin èèyàn wa, gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe ìjàmbá, náà ti pàdé ìjàmbá, náà ti pàdé ikú òjijì, àtọmọ kékeré ni àti àgbà ni, àtoyún inú tí ìrẹ aboyún tí wọ́n la inú ẹ̀ tí wọ́n pa, tí wọ́n tún la inú ẹ̀ tí wọ́n tún gbé ọlẹ̀ inú ẹ̀ tí wọ́n tún gbé jáde, wọ́n tún pa. Ríru ayé tá à ń gbé tí wọ́n fi wá sí ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ẹ̀yin èèyàn mi, àwọn sọ wípé torí wọ́n ti àwọn bàbá wa Ìgbòho wà nú àhámọ́. Ẹ wò bí wọ́n ṣe ń humiliate Nàìjíríà. Ẹ wò bí wọ́n ṣe ń humiliate àwa ìran Yorùbá. Láìpẹ́ lárí tí Gumi tó lọ sí ilẹ̀ Ìgbòho. Ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ yẹn? Kò sí humiliation tó tóró yẹn láyé láti máa jẹ́ kí àwọn èpè irú wọn máa wò pé pé ṣebí Gumi ṣebí Ìgbòho tẹ̀ ń pariwo Ìgbòho ṣá Ìgbòho alágbára kìnnìkan òun ni àwọn ti mú ṣe ń kó yẹn. Kánú tí wọ́n halẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ òun làwọn ti tì mọ́lé yẹn. Kódà wọ́n tiẹ̀ tún sọ wípé Kánú òun gangan ni bandit. Wọ́n ṣà ń yí gbogbo ẹjọ́ yẹn wọ́n ń dorí ẹ̀ kodò. Ìjọba tí àwọn kan diwọ́ mọ́ tán sọ wípé a ní láti máa tẹ̀síwájú nínú irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n èmi wá sọ wípé àní kàkà kí kìnìún kákó ṣe akápò ẹkùn, oníkálukú ló máa ṣe ọdẹ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹdún náà ẹbí mi náà, ṣé wọ́n bí sóni mẹ́ja ni? Ṣé wọ́n bí sóni mẹ́ja ni? Ṣé àwọn kan ojú tí Elédùmarè fi fún wa, ṣé ojú yẹn ti fọ́ nínú àgọ́ ara wọn láti má rí gbogbo ohun tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà? Ṣé àwọn kan etí wọn ti di sí wípé àwọn ìjàmbá oríṣiríṣi ewu ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó fi jẹ́ wípé wọn ò tiẹ̀ ráyè láti kọbi ara sí pé àwọn náà máa dìde láti ja òmìnira ẹ̀? Àti ẹ̀ tún gbọ́ lára àwọn bàbá wa Afẹ́nifẹ́re kan láìpẹ́ yìí tí wọ́n ṣe ìpàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n náwọn mọ ọ̀nà àbáyọ, àwọn mọ ọ̀nà àbáyọ sí ìrìn àjò òmìnira yìí pé táwa bá ṣe tán a máa wá bá àwọn ni. Ẹ jọ̀ọ́, irú bàbá wo ló máa sọ wípé until tí ọmọ tó bá wá tó òun wá ó di dandan ìgbà yẹn lòun tó máa dìde sí láti gbà lẹ́nu kìnìún tó bá jẹ́ ọmọ tó wà lẹ́nu kìnìún already? Ẹ jọ̀ọ́, kí lójúṣe bàbá yìí? Kí ló tó yẹ, kí ni ìgbésẹ̀ tó yẹ kí irú bàbá bẹ́ẹ̀ gbé? Ti mọ̀ wípé àwọn bàbá aláìbìkítà wà, àwọn bàbá tó jẹ́ wípé bámúbọ́mú ni mo yó wọ́n ti jayá ọmọ wọn máa yé wọ́n wà, àwọn bàbá tó jẹ́ wípé wọ́n ti wọ ẹgbẹ́ ọ̀dájú, ẹgbẹ́ ìkà wọ́n wà. Kì í ṣe gbogbo ẹni tó bí ni òun ni òbí, kì í ṣe gbogbo ẹni tó fi inú ẹ̀ lóyún òun ni abiyamọ. A máa mọ abiyamọ nípa ìgbésẹ̀ àti ojúṣe tó bá ń gbé tó yẹ tó sì tọ́, òun la fi ń pe abiyamọ. Tá bá wá ní abiyamọ lóòótọ́ láàrin àwọn bàbá, tá a ní abiyamọ lóòótọ́ láàrin àwọn adarí orílẹ̀-èdè Yorùbá, ilẹ̀ Yorùbá, torí pé orílẹ̀-èdè ni wá láti ìgbà ìkan. Tá a bá ní àwọn abiyamọ, àwọn bàbá rere, àwọn ìyá rere, a ní láti rí àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé láti ẹ̀jẹ̀ wípé a bẹ̀rẹ̀ sí rá bàbá, a bẹ̀rẹ̀ sí kúnlẹ̀ níwájú wọn. Abiyamọ kò ní sọ wípé wọ́n ní ṣe bí wọ́n sọ wípé kí ń lé ọmọ burúkú pa fún ẹkùn jẹ ni. Ẹ̀yin bàbá tẹ́ ẹ wà ní Afẹ́nifẹ́re tẹ́ ẹ ń sọ wípé ẹ mọ ọ̀nà àbáyọ, ṣùgbọ́n torí àwọn ọmọ ń bú yín ẹ ní dáhùn tó bá yá wọ́n máa wá tọ̀ yín wá. Èmi ò rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ̀yin bàbá, èmi ò rò pé ó yẹ kó yí bẹ́ẹ̀, torí pé tẹ́ ẹ bá jẹ́ abiyamọ rere, òwe Yorùbá tẹ́ ẹ fi ń kọ́ wa, tẹ́ ẹ dàgbà tá a bá lẹ́nu yín náà ni pé kí ń lé ọmọ burúkú pa fẹ́kùn jẹ. Tẹ́ ẹ bá wá tiẹ̀ rí àwọn kan tó jẹ́ wípé wọ́n ń bú yín, wọ́n ń sọ pé kinní kan, ẹ̀yin ò tẹ́ ẹ wò pé nǹkan kan ló mú àwọn ọmọ ẹ̀ tí wọ́n fi ń bú yín. Tí wọ́n bá jọmọ léèkánná, tí wọ́n bá gún ọmọ náà kọ̀ lẹ́gbẹ̀ẹ́, báwo lọmọ ṣe fẹ́ sunkún jáde? Ìrora ní mú kọ́mọ ké síta sí ìyá, tára bá rọ ọmọ á máa rẹ́rìn ni. Rí káwọn ọmọ yín yìí kí wọ́n sunkún sí yín lọ́rùn, kí wọ́n bú yín ní ọdún 3 sẹ́yìn, wọ́n bú yín ní ọdún 5 sẹ́yìn, wọ́n bú yín ní ọdún 8 sẹ́yìn, wọ́n bú yín ní ọdún 10 sẹ́yìn. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà wọ́n akégbàjarì sí yín. Nígbà tó wá di pé wọ́n rí kankan, wọ́n wá ń sọ pé ẹ̀yin ṣáà ní bàbá ṣáà ní àwọn òbí ṣá.
ẹ wá ń sọ wípé torí àwọn ọmọ bu yín ṣé ẹ̀yin tẹ́ bá wá jẹ́ abiyamọ ṣé ẹ máa lọ́mọ yín pa fẹ́kùn wọn ẹkùn tí ẹ ti ń pa ọmọ yín jẹ already ẹ̀yin wá ń sọ wípé ọmọ tó wà lẹ́nu ẹkùn tó bá yá ọmọ yẹn á wá bá yín ṣé òkú ọmọ tó bá kú lá wá bá yín padà àbí kẹ́yin gbé ìgbésẹ̀ tẹ́yin bá mọ̀ pa abiyamọ nìyín kò yẹ kẹ́ ẹ gbé ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ kàn tí ẹ mọ̀ wípé láì bẹ̀ yín láì rọ̀ yín láì tí ẹ ṣe ohunkóhun kí wọ́n rí wípé tòótọ́ o abiyamọ nìyín ṣùgbọ́n kò lè jẹ́ torí pé wọ́n ní bí náà bá jó ni tó bá jó ara ẹni tara ẹni la kọ́gbọ̀n tara yín lẹ kọ́kọ́ mọ̀ kò sì sọ́mọ yín lára àwọn tí wọ́n pa kò sí ìyàwó yín lára àwọn tí wọ́n gbé kò sí àwọn mọ̀lẹ́bí yín lára àwọn tí wọ́n ń dún bú bí ẹni dú ẹran tó bá jẹ́ ìkan lára àwọn ọmọ yín ni àwọn ọmọ tí wọ́n ti dú ní dún nílé bàbá Sunday Ìgbòho mi ò rò pé ìkankan nu yín máa jókòó bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé ọmọ gómìnà Ọ̀yọ́ àbí ìyàwó rẹ̀ ni wọ́n ṣe lọ́ṣẹ́ bí wọ́n ṣe ṣe àwọn tó wà nílé Sunday Ìgbòho lọ́ṣẹ́ ẹjọ́ ṣé bẹ́ẹ̀ ṣe máa káwọ́ léràn nìyẹn àbí àwọn ọmọ tí wọ́n pa ní Lẹ́kì ṣé ẹ máa wòran lè wòran torí pé kí ni abiyamọ kọ́ ni yín abiagba ni yín gbogbo ẹ̀yin tẹ́ bá káwọ́rọ̀ tẹ́ sọ wípé ẹ mọ̀nà àbáyọ ṣùgbọ́n ẹ ní rìn torí pé àwọn ọmọ kan bú yín ẹ wá fi èébú ẹ fi ń wé ẹ̀mí àwọn èèyàn èébú táwọn ọmọ tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣe dáadáa tán nísìn àwọn ọmọ tán fi ẹnu bú yín ẹnu tán fi bú yín náà tó máa wá fi kí yín náà máa tó fi gbé yín gẹ̀gẹ̀ nítorí pé ẹkún ló ń gbọ̀n wọn ìyà ló ń jẹ wọ́n ń gbà yẹn ara ni àwọn ọmọ nígbà yẹn náà fi ń ké sí yín tẹ́yin bá ṣe dáadáa ẹ máa dìde ẹ máa ṣìṣe abiyamọ ẹlẹ́yọ̀rọ̀ lọ́kẹ́ tó fàbọ̀ fún àgò ni kọ́kọ́ mú ohun tó ń pa àwọn ọmọ yín jẹ tó ń mú wọn jẹ ìyẹn lẹ kọ́kọ́ máa mójútó kẹ́ tó máa jókòó níjókòó pé àwọn ọmọ kan náà ń bú yín torí ẹ̀yin tí ẹ mọ̀nà àbáyọ ṣùgbọ́n torí àwọn kan ń bú yín mi ò jẹ́ kẹ́lẹ́ ṣe bẹ́ẹ̀ làwọn kan sọ wípé ṣé ọ̀nà èébú yẹn ni wọ́n máa gbà yín ní o náà máa gbà ṣe kínní kó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé èébú tó ń bá bú yín lẹ máa fi mẹ́ṣọ̀ ikú tí ó ń pa àwọn èèyàn èébú kí ni èébú ní í ṣe nínú gbogbo ogun wàhálà tó ń rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ lórí gbogbo ìran Yorùbá àbí ẹ̀yin bàbá wa ní àròjinlẹ̀ gidi tẹ́ ẹ bá ní àròjinlẹ̀ mọ̀ wípé èébú kankan kò yẹ kó so lára yín lásìkò yìí èébú kankan kò yẹ kó so lára yín lásìkò yìí ní tẹ́ ẹ kọ́kọ́ máa ṣe ni pé àwọn ọmọ yẹn ẹ máa prove sí wọn pé ẹnu tẹ́ ẹ fi bú wa yẹn ẹ máa wá fi gbolẹ̀ níwájú wa ṣùgbọ́n ẹ ní fi ṣe gbígbolẹ̀ pé kẹ́ ẹ wá fi ṣìkà fún ìran yín kẹ́ ẹ fi ṣìkà fún àwọn ọmọ nípa dídákẹ́ àbí nípa sísowọ́pọ̀ pẹ̀lú àwọn ìkà tó ń pa wọ́n àbí ipa kẹ́ ẹ máa wò pé bámúbámú lẹ yọ ẹ mọ̀ pé bí ń pọmọ ẹnìkan ẹ̀yin bàbá ẹ tún rò nítorí ọjọ́ àti sùn yín ẹ̀yin lè máa rò pé Fúlàní ò ní wọlé tọ̀ yín o ẹ lè máa rò wípé ẹni security tó máa bá yín kiri ṣùgbọ́n ẹni tó ní ìránṣẹ́ ikú lọ́wọ́ kì í kànlẹ̀kùn kó tó mú ni ẹnikẹ́ni tó bá fẹ́ mú kò síbi tó o lè sá sí ikú yẹn á wọlé á mú ẹni yẹn lọ o á mú ẹni yẹn lọ yín bàbá ẹ ronú o gbogbo ẹ̀yin onílára èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe mọ̀nàfìkì kiri gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ dúró lórí òtítọ́ àti òdodo wọ́n bá gbé sókè báyìí falulẹ̀ ni bí wọ́n bá ti falulẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ yìí máa ìgbà yẹn lẹ́yìn máa múra kankankan gbogbo ẹ̀yin ṣọ̀tún sòsì ẹ̀yin tó jẹ́ wípé ṣèké ṣáájò níyín gbogbo yín ìdájọ́ ń bọ̀ gbogbo yín lẹ máa kéré iṣẹ́ ọwọ́ yín Ọlọ́run kúkú mọ inú ẹnikẹ́ni ẹ lè máa rò pé ìdájọ́ Ọlọ́run pẹ́ ṣùgbọ́n ìdájọ́ Ọlọ́run ò kúkú pẹ́ àfẹni tí ò bá tí ì fẹ́ mú ṣe jẹ́ kẹ́ ẹ kúkú ronúpìwàdà kẹ́ ẹ ṣe ń tó tọ́ báyìí gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ pera yín ní Afẹ́nifẹ́re gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe x kínní ẹ̀yin mo rí bàbá Ọbásanjọ́ bàbá wọn jókòó sílé ìjọsìn Bíbélì sọ wípé kì í ṣe gbogbo ẹni tó ń pe olúwo olúwa kì í ṣe gbogbo àwọn tó ń pe òun ní olúwo olúwa àwọn ni yóò wọnú ìjọba rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run gbé sí ipò tó yẹ kẹ́ ẹ fi gba ìran yín kẹ́ ẹ fi gba ìran yín là lò gbogbo ìwàásù lọ́tún lósì ẹ jọ̀ọ́ kí ni ìwàásù náà kí ni ìyípadà tó ti mú dé bá ilẹ̀ wa a sọ wípé wàásù ò dára ìwàásù dára ṣùgbọ́n ó ní láti lọ pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ ni
Ọlọ́run máa bi gbogbo wa o ṣùgbọ́n ẹ jẹ́ kí n padà sórí ọ̀rọ̀ mi iṣẹ́ tí mo fẹ́ jẹ́ fún gbogbo ẹ̀yin Amẹ́ríkà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbé Amẹ́ríkà pàápàá jùlọ ẹ̀yin kọ̀ọ̀kan mi àdòǹkẹ́ mo rọ̀ yín ni mi ò bú ẹnikẹ́ni ìwọ tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀jẹ̀ sì ń flow nínú ara ẹ ìwọ tó bá jẹ́ pé lóòótọ́ ó sì ní ìmí ènìyàn òun fìlì pain lára ìwọ tó bá jẹ́ pé lóòótọ́ humanity ó sì wà nínú àgọ́ ara ẹ nínú ẹ̀mí ẹ tó ń wò wípé ènìyàn ni wá ìwọ tó ń gbé Amẹ́ríkà tó jẹ́ ọmọ Yorùbá iṣẹ́ mi àkọ́kọ́ fún yín leléyìí because kò ń ṣe Yorùbá nìkan àti ìwọ Igbo náà you Igbos Igbo people the Easterners I'm talking to you I'm calling to maybe you are on this platform you can call on other people to join too I'm talking to the lower Niger Delta people too I'm addressing them pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà ní Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ yín gbafẹ́ kiri ẹ̀ ń ṣiṣẹ́ round the clock kò sí sinmi ẹ̀ ń san bíìlì iṣẹ́ tẹ́ fi ń bójúbójú gbogbo àwọn owó bíìlì tẹ́ ń san ṣe gbogbo ẹ rò pé ayé ibẹ̀ ni ayé pin sí kò sáyé níbẹ̀ o kò sí ayé kankan níbẹ̀ ìmúnisìn ló wà ní orílẹ̀-èdè tẹ́ wà tẹ́ mọ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní system lóòótọ́ ni ká kí wọn pé wọ́n ní system tó dára ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ ẹ bá ní àròjinlẹ̀ dáadáa ẹ máa mọ̀ wípé ẹ káàbọ̀ bàbá mi Adémọ́sù Ayọ̀dèjì tẹ́ ẹ bá ní àròjinlẹ̀ dáadáa ẹ mọ̀ wípé tí a bá lè bọ́ nínú ìgbèkùn tí wọ́n fi wá sí ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìran Yorùbá bá bọ́ tó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ mọ̀ wípé ẹrú là ń ṣe ní orílẹ̀-èdè tá a wà ẹ máa mọ̀ dájúdájú pé ẹrú ìyà là ń jẹ ní orílẹ̀-èdè tá a wà ẹ sọ fún mi gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bójúbójú ẹ kàn ń múnú ara yín dùn ni pátí tẹ́ bá organize gan tẹ́ fi múnú ara yín dùn ẹ mọ̀ wípé ẹ lè ṣe lọ títí torí pé kíni ẹ mọrú iṣẹ́ tẹ́ máa ṣe kẹ́ tó recover ẹ mọrú iṣẹ́ tẹ́ máa ṣe kẹ́ tó recover mo ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń lọlé wọ́n ń bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí síbẹ̀ pẹ̀lú pé bí orílẹ̀-èdè ṣe rí bàbá kan lọ ó padà dé ó ní ìgbádùn tó ń gbá àwa gan rí ìyàtọ̀ pé wọ́n lọ sílé ó hàn lára bàbá yẹn wọ́n sì look fresh bọ̀ ni ju ẹni tó wà níbí lọ torí pé kí ni kò sí ìsinmi ní orílẹ̀-èdè tẹ́ wà ẹ máa iṣẹ́ laago ṣekú ni kò dẹ̀ sí ìwé tó lè kàkàkàkà títí náà tí ò bá tí ì ká tí wọ́n ń bí báyìí wọ́n ti recognize ẹ kò wá tán wọ́n ní tẹnitẹni tàkísà ní tààtàn ẹ̀yin agbélú òyìnbó dèrè ẹ̀yin agbé Amẹ́ríkà dèrè tó jẹ́ pé ẹ ti sọ yín lọ́mọ Amẹ́ríkà ẹ fẹ́ mọ̀ tó ń lọ nílé mọ́ kò kàn yín mọ́ ẹ káwọ́rò ni káwọn kan máa jà lọ ṣùgbọ́n ẹ rẹ́dì láti jẹ ọbẹ̀ àníkẹ́ ẹ má jẹ́ o ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín tó bá jẹ́ lóòótọ́ ni ẹ̀mí àwọn èèyàn jẹ yín lógún ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn tó bá jẹ́ pé lóòótọ́ tó o bá ti rí fídíò tó o dán dúyàn lọ́rùn tó ń ké gidigidi gan tó o rí gbogbo ọmọ tí wọ́n fi ń ṣòfò àwọn ẹ̀mí tó ti bọ́ ẹlòmíín lọ sìnkú ìyá ẹ̀ kò sìnkú ìyá o kò délé sìnkú ìyá wọ́n sin òkú tiẹ̀ gangan àtòkú ọmọ ẹ̀ òkú di mẹ́ta ṣé orílẹ̀-èdè nìyẹn o dẹ̀ sọ pé o fẹ́ lọ ilé ìwọ náà mọ̀ pé ilé làbọ̀ ìsinmi oko ó mọ̀ wípé ilé ni àbọ̀ ìsinmi oko kí ló wá mú ẹ nígbà tán bá ń ké pàjáde pé ẹ jáde ẹ wá ẹ jẹ́ ká ké síta tí wọ́n wá ń jókòó sínú kọ̀rọ̀ yàrá ẹ ṣé orílẹ̀-èdè Nàìjíríà níwọ náà tún wà ní tẹ́rù ń bọ̀ láti jáde ní Amẹ́ríkà rálì ló ń bọ̀ yìí o United Nations wọ́n ní pé àwọn tó wà nílé wọ́n ń dì wọ́n lẹ́nu mú àwọn Gúnmi àwọn Miyetti Allah ẹ̀gbọ́n tí Miyetti Allah sọ ni lẹ́nu ọjọ́ mélòó yìí ó ní gbogbo anti-open grazing tí ẹ̀yin gómìnà South West ń ṣe pé àpò ara yín lè ṣe sí pé àwọn máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn làwọn ní ìjọba pé anti-grazing law tẹ́ sign yẹn pé àwọn làwọn ní ìjọba pé ẹ ṣe sí àpò ara yín ni ẹ tí rí ẹ rí ẹ kàn ṣe aláìbìkítà ni àbí activities wo lẹ ń ṣe tó ti di yín lójú ká news mọ́ ní media represent ṣe bẹ́ẹ̀ ní àwọn media hate tó ń fún yín ní ròyìn káàkiri kékeré lẹ́gbọ́n yẹn rí bí
àwọn Fúlàní bí wọ́n ṣe wọ́n ti ẹ̀ dẹ́kun láti máa populate ara wọn sílẹ̀ wa, wọ́n dẹ́kun láti máa kó àwọn èrò wọn wọlé lójoojúmọ́ sí. Síbẹ̀ ẹ̀yin ò ní ètò kankan tẹ́ ẹ fẹ́ gbé kalẹ̀ láti ṣààbò fún ẹ̀mí ara yín. Gbogbo àwọn ọmọ náà ti ṣẹ̀rù bàtán. Wọ́n ní dàda ò lè jà, ṣùgbọ́n ó ní àbúrò tó gbójúlé. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun ẹ mọ̀ wípé ẹ̀yin ni àbúrò dàda tí ò lè jà tí dàda gbójúlé. Ẹ̀yin ni àbúrò dàda tí ò lè jà tí ó gbójúlé, wípé kẹ́ ẹ lo àǹfààní àti ọgbọ́n ìmọ̀ connection tẹ́ ní abroad, pé tí ò sẹ́ni tó lè dín yín lọ́wọ́ kẹ́ ẹ fi gba àwọn ìran yín tó wà nílé tán wà nínú ìgbèkùn. Ẹ jọ̀ọ́ ṣe bí tán ní ẹni tó bá wà nínú ìkòtò kò lè yọ ara ẹ̀ jáde, ẹni tó bá wà lókè kòtò ló máa fa ẹni tó wà nínú kòtò jáde. Kí ló wá dé tó jẹ́ wípé púpọ̀ nínú ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ìran Yorùbá tẹ́ ẹ wà l'Amẹ́ríkà, kì í ṣe Amẹ́ríkà nìkan o, ẹ wà ní London, ẹ wà ní UK, United, everywhere lẹ́wà káàkiri. Tó bá ti ń pe rally ìgbà yẹn ẹlòmíì àjókòó sílé ni. A máa ṣe kan ní June 12 lọ, àbọ̀ wá bá ẹ̀ ara àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé ní pátì yẹn àwọn èrò tó pọ̀ ní pátì ní Maryland yẹn, àwọn èèyàn tó wà ní pátì ní Maryland yẹn wọ́n ju àwa tá a ṣe rally lọ, wọ́n ju àwa tá a ṣe rally lọ. Bẹ́ẹ̀ ni wọ́n ṣetán fógun. àfógun o ẹ wo pípa lásán tá à ń rí àmà tí rí mass killing àti witness ogun gangan tó jẹ́ pé ó máa jẹ́ open field open battle tó jẹ́ pé kò sí ibì kan téèyàn kan máa sá sí mọ́. Ẹ̀rù ń bà wá àti ìrí yẹn ẹ̀rù ń bà wá. Everybody ò lè sá lọlé, everybody ò lè lọ sílé. A wá sọ wípé ọ̀nà àbáyọ náà ni wípé a ní àǹfààní lásìkò tá a wà yìí. This is the 76th meeting tí gbogbo àwọn ààrẹ orílẹ̀-èdè àgbáyé, ẹ mọ̀ púpọ̀ ṣeéṣe kí gbogbo àwọn ààrẹ orílẹ̀-èdè àgbáyé kán má tiẹ̀ mọ̀ tó ń lọ nípa orílẹ̀-èdè Nàìjíríà, kán má mọ̀ tó ń lọ gbogbo tá à ń go through, torí pé oníkálukú ló máa focus lórí in tó bá dé bá. Ṣùgbọ́n àsìkò àǹfààní tá a ní leléyìí láti jẹ́ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká wá ké gbàjarè jáde fún 76 meeting United Nations kìíní tó ń bọ̀ yìí, wípé ó di dandan gbogbo wa ká kó jáde pé ká lọ tú àṣírí gbogbo ohun tí ìjọba Nàìjíríà tí wọ́n ṣe, ká lọ tú síta fún wọn. Nínú meeting rally tá à ń ṣe, èèyàn mélòó ló ń attend rally yìí? Èèyàn mélòó ló ń attend meeting tá à ń ṣe yìí? Èèyàn mélòó? Ẹ bá mi sọ, èèyàn mélòó nínú àwọn èèyàn ló attend? Ohun tó tún ṣe mí ní kàyéfì ni pé àwa tá a tún plan rally yìí, tá à ń plan rally yìí ní Amẹ́ríkà yìí, àwọn míì tún ti pínra wọn tó jẹ́ wípé wọ́n focus ní pé October, àwa ń dúró di October làwa máa di wọ́ mọ́. October lẹ fẹ́ di wọ́ mọ́, October tí ò tí ì dé òun lẹ sì fẹ́ di wọ́ mọ́. Àkọ́kọ́ máa kan September ká tó kan October. Tìtorí ẹ̀ dá sí ti United Nations. United Nations dẹ̀ ní kókó, òun ni ó ṣe pàtàkì jùlọ tá a máa rí gbogbo àwọn ààrẹ tí gbogbo àgbáyé máa mọ tí ìjọba Nàìjíríà ṣe, tí wọ́n máa mọ tí wọ́n ṣe lọ́bẹ̀. Gbogbo ní tó ń pín yẹ́lẹyẹ̀lẹ, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣáyé ń ṣe ìran Yorùbá ni? Ṣé wọ́n di ìran Yorùbá ni? Tán bá tiẹ̀ ń dìyàn, ṣé kò yẹ kó tiẹ̀ ní ọjọ́ kan tó máa tiẹ̀ sọ wípé èdè yìí tó gẹ́? Ẹ̀yin ọmọ Yorùbá tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni mò ń kégbe, ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ pàápàá jùlọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ, Tuesday àti Wednesday ó ṣe pàtàkì gidigidi nínú ìjàngbara fún òmìnira orílẹ̀-èdè. Tó bá jẹ́ pé tòótọ́ tọkàntọkàn ní gbogbo wa là ń bẹ̀rù tó mú wa lọ́kàn táwọn wò pé pípa etí tó gẹ́ ẹlòmíì ojú ayé ló fi ń ṣe. Tó bá mú ẹ lọ́kàn lóòótọ́, ó yẹ kó o ní ìgbésẹ̀ tí wọ́n náà máa gbé. Ọ̀pọ̀lọpọ̀ ariwo lásán ni. Kẹ́ ẹ share, kẹ́ ẹ comment, kẹ́ ẹ share. Ẹlòmíì sharing láti banú àwọn èèyàn jẹ́ ni. Tó bá ní kó mówó jáde kò lè mówó jáde. Tó bá ń gbé àkáǹtì jáde, òun ló kọ́kọ́ máa sọ wípé báwo ni wọ́n ṣe ná owó yẹn. Bẹ́ẹ̀ ni bàbá mi Akínwùmí,
àwọn yẹn má dá wọn, ẹ má dá wọn yẹn lọ, àwọn yẹn wọ́n ti àmọ́ nú ìgbèkùn ta ìgbèkùn míì làwọn yẹn tún wà, wọ́n tiẹ̀ ti fọ́ lójú. Báwo la ṣe máa ṣe tó bá jẹ́ pé tòótọ́ ni àwọn tẹ́ ń ṣe tẹ́ ń gbé kiri tẹ́ ń ṣe o, wọ́n tún ti pààyàn bì kan lónìí o, wọ́n tún ti kidnap àwọn kan, wọ́n ń gba ransom lọ́wọ́ wa lójoojúmọ́. Owó ransom yẹn wọ́n fi ń build the north, owó ransom yẹn wọ́n fi ń build wọ́n fi ń ra weapons, wọ́n fi ń build empire fúnra wọn. Wọ́n ń gba ransom lọ́wọ́ gbogbo àwọn tó ń gbé wọ́n sì sí gbogbo ohun ìní orílẹ̀-èdè ilẹ̀ ti Yorùbá. Wọ́n ti bọ́dà mọ́ yín, wọ́n ṣí bọ́dà, wọ́n mọ̀ pé bọ́dà yẹn ẹ lè kó nǹkan oríṣiríṣi wọlé láti bẹ̀. Wọ́n ṣí bọ́dà tí wọ́n ń kó nǹkan ogun wọlé, wọ́n ń kó oúnjẹ wọlé. Ẹnìkan ṣoṣo Dangote nìkan ṣoṣo náà fún ní permission kó máa kó nǹkan wọlé, kó máa kó nǹkan jáde tó jẹ́ ti jíjẹ. Àdẹ̀ronú ṣé àsìkò yìí kó ló yẹ ká lọ fi ẹ̀rú inú wa ká tú ìdí wọn ká ṣí nígbà tí Buhari àti ìjọba ẹ̀ tó bá yẹ pé Buhari ló wà ń bẹ̀ tó tọ́, tí wọ́n mọ̀ gọ́gọ́ wípé million march yìí ó máa ní agbára, ó máa ṣe àkóbá fáwọn, ṣe bí wọ́n gbé àwọn èèyàn dìde, wọ́n ní kán lọ síwájú. Àwọn United Nations meeting ò tí ì bẹ̀rẹ̀ o, tí ìjọba Nàìjíríà tí wọ́n ti rán àwọn èèyàn síwájú wá sí Amẹ́ríkà. Àbẹ́ẹ̀mọ̀ ṣé ẹ gbọ́ ní bí oṣù kan àbí oṣù méjì sẹ́yìn nígbà tí kí lorúkọ ẹlẹ́nu kínní yìí orúkọ Lai Mohammed tó wá rí Joe Biden tó wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Twitter ban. Ẹ rò pé Twitter ban nìkan ni wọ́n máa sọ ni? Àwọn ọmọ bí wọ́n ṣe ń sèké ara wọn. Ẹ̀gbọ́n tí Miyetti Allah sọ lánàá, Miyetti Allah ní bá a lọ sí United Nations pé ọmọ àwọn Fúlàní ló wà ní United Nations. Àwọn tí wọ́n gbàgbé pé kì í ṣe Fúlàní, kò ń ṣe ọmọ wọn ló máa decide ohun tó máa ṣẹlẹ̀ sí gbogbo àgbáyé. Ṣùgbọ́n tó bá máa decide, ẹ mọ̀ pọ́wọ́ tèmi àti yín ló wà ní? Ṣé ẹ mọ̀ pọ́wọ́ tèmi àti yín ló wà ní? Kí ló dé tó jẹ́ wípé gbogbo wa àwa ti di aláìbìkítà? A fẹ́ di adékòdèrè, adélu òyìnbó dèrè, òdèlú òyìnbó gbàgbé ẹni tó jẹ́, òdèlú òyìnbó gbàgbé ilé. O mọ̀ pé àǹfààní àtorí ọ̀fẹ́ ni wọ́n tó bá wà nílùú òyìnbó, àǹfààní ló ní, kò ń ṣe wípé o mọ̀ ṣe ju ẹnikẹ́ni lọ, kò ń ṣe pé o mọ̀wé ju ẹnikẹ́ni lọ ni wọ́n fi gbà ló fi kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tó fi wá sí orílẹ̀-èdè Amẹ́ríkà tó wà. Mo bá ẹ̀yin Yorùbá wí, ẹ̀yin Yorùbá tẹ́ ẹ sọ́ra yín di ìyá ìlú òyìnbó, bàbá ìlú òyìnbó, àǹtí ìlú òyìnbó, òyìnbó ọ̀pẹ́ rẹ̀ ni. Ẹ máa wò wípé àánú lẹ́rí gbà orí ọ̀fẹ́, bóyá àsìkò yìí irú táìmù yìí Ẹlẹ́dàá ti mọ̀ pé ó máa wá sílé ayé ló ṣe rán yín síwájú kẹ́ ẹ lè bá jẹ́ odi fún àwọn tó máa wà nílé, kẹ́ ẹ lè bá jẹ́ ààbò, kẹ́ ẹ lè bá jẹ́ ohun èlò tó máa gba àwọn tó wà nínú ìgbèkùn sílẹ̀. Ẹ ti gbàgbé, ẹni tó bá dẹ̀ gbàgbé orísun ẹ̀, odò tó bá gbàgbé orísun ẹ̀ ó di dandan kó gbẹ. Tó o bá sọ wípé kò kàn ẹ́, tó wà l'Amẹ́ríkà tó ní kò kàn ẹ́, tó ń ṣíṣe kò kàn ẹ́, wọ́n máa kó flyer fẹ́ lómi gan àti pé á ní kí lélẹ̀ Yorùbá nation rọ̀wọ́. Tó o bá tiẹ̀ ṣe ti Yorùbá nation, o tiẹ̀ wò wípé tó bá tiẹ̀ jẹ́ wípé ariwo tí wọ́n ń pa yìí, tèmi náà bá lọ join wọn, ariwo yìí ló máa gba àwọn èèyàn, ló máa stop pípa tó ń pa àwọn èèyàn. O tiẹ̀ ti torí ẹ̀ kó dìde. A jẹ́ pé tó o bá ti torí ẹ̀ kó dìde, ìwọ gan ni kà. Ṣebí Bíbélì tó ń gbé kiri sọ pé fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ni. Èé ṣe tí wọ́n wá fi joyè pé nígbà tí wọ́n ti pa àbúrò ẹ̀, tí wọ́n ti pa ẹ̀gbẹ́ ẹ̀, tí wọ́n ti pa ìyá ẹ̀, tí wọ́n ti gbé ọkọ ẹ̀, kò sí tó kàn ẹ́. Báwo ló ṣe máa sọ pé o fẹ́ràn Ọlọ́run nígbà tó bá ń wòran tí wọ́n ń pa àwọn èèyàn lọ́tún lósì, tó o dẹ̀ ní tó o lè ṣe sí? Kí ni tó o lè ṣe sí? Ọ̀pọ̀lọpọ̀ á máa bi wá léèrè pé kí làwọn á máa ṣe sí? Kò sí nǹkan kan, kò sí nǹkan kan ní kíni. Nǹkan tó lè ṣe náà ni pé ìwọ náà dìde l'Amẹ́ríkà la wà, Amẹ́ríkà yìí ló wà. Dìde ní New York ní Tuesday tó ń bọ̀, má dúró di October 1st, afẹ́fẹ́ yẹ̀yẹ̀ kọ́ la fẹ́ ṣe. Gbogbo ìjọba àgbáyé, gbogbo àwọn ìgbìmọ̀ àgbáyé, gbogbo àwọn olórí ní gbogbo àgbáyé pátápátá, àwọn ààrẹ àwọn èèyàn jankan-jankan,
wọ́n ń bọ̀ wá sí United Nations ilé ní 76th meeting tí wọ́n máa wá ṣe ìṣẹ̀lẹ̀ ńlá dẹ̀ máa ń ṣẹlẹ̀ decisions are taken that time. Àná a fẹ́ referendum and sign petition. Ara àwọn nǹkan tó máa ṣe gbogbo petition tá à ń ṣe ńgbà tí Miyetti Allah sọ pé ọmọ àwọn ló wà ní United Nations àbẹ́yìn ti gbàgbé orúkọ ọmọ ètò ọmọ wọn tó wà ń bẹ̀ tó ń fi jẹ deputy general general secretary ní United Nations ẹ ti gbàgbé orúkọ ẹ rán mi létí orúkọ ìyá yìí. Ṣé wọn lè máa bóòsì pé ọmọ àwọn ìran Fúlàní tán ti gbọ́ wọ́n ti gbin ọmọ tiwọn obìnrin tó ní kí lóbìnrin ò gbà tì àmì kí lóbìnrin gbà tì àfi tí ò bá fẹ́ gbà. Ẹ sọ fún mi kí ni nǹkan tí obìnrin tó gbà tì láyé àfẹ̀yí tí ò bá fẹ́ gbà kí wá la wá fi obìnrin wá ṣe kí ni à ń fi obìnrin gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà l'Amẹ́ríkà ẹ̀yin ìyá tẹ́ máa wégèlè tẹ́ máa dán tẹ́ máa look like queen ayaba níyìn ọba níyìn lóòótọ́ ẹ wá fi gbogbo tẹ́lẹ̀dá fún yín yẹn ẹ kó jáde ní New York tó ń bọ̀ yìí ní 14-15 ẹ kó jáde ohun gbogbo tẹ́lẹ̀dá fi fún yín ni ẹ jẹ́ ká jọ kó lọ sí New York ní United Nations ká lọ fi hàn gbogbo àgbáyé pé àwa la bí a mọ̀ wọ́n ti pa wá tán. Ẹ̀yin ìyá tó jẹ́ pé ẹ̀yin lẹ ráyè kọjá síbí àwọn ọmọ yín wà ńlé o ọkàn yín ò balẹ̀ àsìkò tó yẹ kẹ́ ẹ wá fi ìrúnú yín hàn lélẹ̀ kẹ́ ẹ jẹ́ ká kọjá lọ síbẹ̀ yẹn ẹ má jókòó sílé. Amina Mohammed bàbá mi ẹ ṣé Amina Mohammed àti ẹ̀tún gbọ́pọ̀ mọ́ Niger Republic ni Fúlàní ni Amina Mohammed wọ́n ti gbìn síbẹ̀ láti 2017 òun náà fi sọ fún yín pé kí àwọn gọ́fúnà wa kí wọ́n ṣọ́tọ̀ kò sí tó ń jẹ́ anti-grazing gbogbo ibikíbi tó bá wù àwọn làwọn máa rìn sí bẹ́ẹ̀ gbé ẹjọ́ àwọn lọ sí United Nations ọmọ àwọn ló wà ń bẹ̀. Dẹ̀ mọ̀ wípé tá a bá jáde tá a pọ̀ gan-an ó ní iṣẹ́ tó máa ṣe torí pé wọn lè má rí irú crowd bẹ́ẹ̀ yẹn ká má wò pé kí ló ń ṣẹlẹ̀ kí gbogbo yín tẹ́ ẹ wọṣọ dúdú yín lọ tẹ́ ẹ gbé àwọn àsíá yín tẹ́ ẹ gbé gbogbo àwọn placard gbogbo àwọn tó ti pa yẹn gbogbo ń tá a la fẹ́ show gbogbo fídíò ṣe rò wípé gbogbo ààrẹ orílẹ̀-èdè lórí fídíò tẹ́ ẹ show ni ẹ rò pé gbogbo èèyàn lórí gbogbo fídíò tẹ́ ẹ show ni nígbà tá a bá ní gbogbo ń tá a fẹ́ gbé tá a fẹ́ display lọ́jọ́ yẹn nìyẹn gbogbo àwọn ẹlòmíì máa kọjá báyìí ní mọ̀ torí pé orílẹ̀-èdè Amẹ́ríkà táwa ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kì í ṣe orílẹ̀-èdè tó jẹ́ wípé àwọn tó lówó àwọn tó nífọ̀n tán bá rìn lọ́nà wọ́n máa ṣe yú wọ́n máa tẹsẹ̀ rìn kiri kí gbogbo ayé lè mọ̀ páwọn náà ń kọjá gómìnà lè máa kọjá méyọ̀ lè máa kọjá kó tiẹ̀ má mọ̀ pé òun ló ń kọjá ibi tá a bá dẹ̀ ti ń ṣe kinní ló máa lójú ẹ̀ ti máa rí ara wọn yẹn pé what is happening here what's happening what's going on ó máa fẹ́ mọ tó ń lọ a lè sọ fún tẹkúntẹkún wípé see how they are killing people in our country see how they are killing people in our land ṣùgbọ́n tá a bá jáde kí gbogbo wa jáde púpọ̀ gidi kí ló dé tó jẹ́ ṣe báwo la ṣe fẹ́ sọ fún gbogbo àgbáyé pé wọ́n ní wá lára ayé ní wá lára àwọn orílẹ̀-èdè tí wọ́n tó ti wá àwọn ìran tí wọ́n tó ti wá in numbers wọ́n ti ẹ̀ tún ní ohun àlùmọ́nì ta ní wọ́n mà ti lọ wọ́n mà ti fún wọn lómìnira ẹ jẹ́ ń sọ̀dí tí wọ́n ṣe fẹ́ ká lọ kò sí ìran tó dàbí ìran Yorùbá ní àgbáyé ẹnu mi gbà láti sọ kò sí ìran tó dàbí ìran Yorùbá ohun tí Ẹlẹ́dàá jogún fún wa àwọn aláwọ̀ funfun yìí gan tí wọ́n bá lè ṣeéṣe ni kí wọ́n kàn ṣe pàṣípààrọ̀ ilẹ̀ tá a jọ wà wọ́n máa prefer láti mú ilẹ̀ wájú ilẹ̀ tí wọ́n lọ kí ni wọ́n nínú ilẹ̀ wọn ojú ọjọ́ wo náà ní tó favour wọn ohun àlùmọ́nì wo ló favour wọn ṣebó náà ń gbọ́ disaster hurricane lójoojúmọ́ gbogbo weather wọn gbogbo nǹkan ìjàmbá oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ yàtọ̀ fún system ẹ ṣeun bàbá mi Adéyínká ẹ káàbọ̀ yàtọ̀ fún system tán put ẹ wá sọ pé system tó ń wọ́ọ̀kì fún wọn l'Amẹ́ríkà tẹ́ jókòó sí ìwọ ìyá tó oníkọ̀ọ̀kan ẹ̀yin bàbá tẹ́ oníkọ̀ọ̀kan yín ẹ̀yin sister tẹ́ máa wọ bàtà gógóró tẹ́ máa di pápá ẹ máa wọ jacket ẹ máa wọ gbogbo ẹ ṣakọ ẹ ya fọ́tò àwọn èèyàn máa wò pé ẹ ń gbádùn bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ ń sanwó drop of water tẹ́ bá mu báyìí ẹ ń sanwó fún ni ta a lè ṣí omi ẹ̀rọ sílẹ̀ bá ṣe ń ṣí ní Nàìjíríà o lè tanná sílẹ̀ bọ́n ṣe ń tan ní Nàìjíríà kó tanná sílẹ̀ ń bí báyìí olóhùn jayé
tí gbogbo yín bá ti thank God àwọn technology ti dáadáa oríṣiríṣi picture tó bá yà báyìí wàá máa pa ayé ló ń jẹ ó dẹ̀ mọ̀ pé yà ló ń jẹ ó jáyé ìyà ló ń jẹ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ gbé lu òyìnbó ó mọ tó ṣe kó tó gbàwé ó mọye fáìlì ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti náà ti dàrú torí pé ó sá kúrò nílé torí pé ilé ò sàn ẹ́ ó wá fẹ́ gbé lu onílù ó mọ gbogbo atrocity tẹ́lòmíì ti tọwọ́ bọ̀ àwọn ohun ìtìjú tẹ́lòmíì gan ò lè sọ síta torí pé o fẹ́ gbàwé tó fi gbàwé ìmí ìgan ò tí ì ríwé ìgbélú 20 years 30 years o ò tí ì ríwé ìgbélú kán tẹ̀ wá sọ pé kí gbogbo yín kí wọ́n dà yín síta kán dá gbogbo wa síta ibo ló ń lọ ibo ló fẹ́ lọ a ní kẹ́ ẹ jáde síta on the 14-15 ká ké sí àgbáyé tá a bá gba orílẹ̀-èdè Yorùbá àní orílẹ̀-èdè Amẹ́ríkà gan wọ́n á máa lé wa ni torí pé kí ni Ọlọ́run fún wa ní ọgbọ́n ó fún wa ní ìmọ̀ ó fún wa lóye ó fún wa nílẹ̀ ó fún wa ní ẹwà ó fún wa ní ohun àlùmọ́nì mo bi wá nínú program tí mo ń ṣe ní ìgbà kan wípé kí ló dé tí wọ́n dojú lé ìgàngán kí ló dé táwọn Fúlàní dojú lé ìgàngán mo lọ ṣe findings tí wọ́n dojú lé ní ìgàngán resources tó wà ní gàngán lásán àwọn Fúlàní ti mọ in and out ẹ̀ gómìnà yín gan ní Ọ̀yọ́ state kò mọ tó wà ní gàngán kò mọ tó wà nínú ilẹ̀ gàngán kò mọ ohun àlùmọ́nì kò mọ ọ̀rọ̀ tó wà ní Ọ̀yọ́ state gómìnà Ṣèyí Mákindé kò mọ ọ̀rọ̀ tó wà ní Ọ̀yọ́ state is just there like a dog òun ni àwọn Fúlàní ṣe toro mọ́bẹ̀ tó fi jẹ́ pé kàkà kíkú má jẹ ṣèṣe náà fi ṣe wọ́n á ní wọ́n fi ṣe àwàdànù àbí ẹ̀gbọ́n lórí ètò ó dùn mí pé mo ní mo fẹ́ ṣe part 2 ẹniyẹn mi tí ì gbé ẹniyẹn padà wá a sì máa work lórí ẹ̀ ìgàngán nìkan nìyẹn ó Ìbàràpá Ọ̀yọ́ state ẹ má wàá sọ gbogbo àwọn state gbogbo ẹ̀yin tó jẹ́ wípé àìmọ̀kan èmi ò mọ nǹkan tẹ́ fẹ́ jẹ tí ẹ ò rí jẹ nílẹ̀ Yorùbá ṣé ṣùlà àlè rí gbìn ni ṣé ẹ̀gẹ́ ni pákí ni ṣé àgbàdo ni ṣé àní àwọn ọrọ̀ ajé ṣé àní àwọn tó lọ́pọlọ tó máa dá ilé iṣẹ́ sílẹ̀ ṣé àní Ọlágbájú Olúfẹ́mi yes sir ṣé àní àwọn ohun àwọn ọ̀rọ̀ yìí tó wà nínú ilẹ̀ tó máa gbé wa ró àwa la ní sí bàbá mi Samuel Àjànàkú ẹjọ́ ẹ text mi lórí nọ́mbà tí wọ́n pin down yẹn ẹ bá mi text orúkọ yín pé yín lè send message yẹn sí mi nọ́mbà tí wọ́n pin down yẹn ẹ contact mi màá expect yín sà ẹ ṣeun ṣé àní ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ní tó jẹ́ pé ọmọ Yorùbá mi àní gómìnà gan ò mọ tá a ní nílẹ̀ Yorùbá ká má wàá sọ pé ọmọ ìlú ló mọ̀ òun lẹ̀rú sí ń bẹ̀ pọ̀lọpọ̀ wípé wọ́n ti rò pé Haúsá ló ń fún wa lóúnjẹ Haúsá ló ń fún wa lómi Haúsá ló ń fún wa níná Haúsá ló ń gbogbo nǹkan àwọn Fúlàní náà ń gbé gbogbo ẹ̀ fún wa ìyá mi tó ń pè máa pè yín padà àwọn Fúlàní ló ń gbé gbogbo ẹ̀ fún wa tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ohun ọrọ̀ ajé tiwa òun ni wọ́n fi ń ṣe ọlá ni wọ́n fi ń fa ọlà ọrọ̀ ajé tiwa ni wọ́n ń kó lọ sọ́dọ̀ títí wọn náà fi ń rán ọmọ tí wọ́n lọ sílé ìwé gbogbo ètò náà ti ṣe sílẹ̀ scholarship wọ́n ṣe sílẹ̀ àwọn northerners nìkan náà benefit ni wọ́n rán wọn lọ sí India wọ́n rán wọn lọ sí China wọ́n rán wọn lọ Saudi Arabia wọ́n rán wọn lọ káàkiri àgbáyé wọ́n á gbé wọn dé wọ́n á tún wá fi wọ́n jọba lórí wa àwọn ọmọ Fúlàní nísìn wọ́n ń yangàn nínú kidnapping wọ́n níṣẹ́ táwọn ṣe nísìnyí pé iṣẹ́ yẹn ló pay jù wọ́n kiri fúrà àti dènúnù mọ́ wọ́n kiri wàrà mọ́ nígbà tí mi ń dàgbà sókè àwọn Fúlàní máa ń kiri wàrà kiri àdúgbò ní wàrà wọn la máa ń rà jẹ àkókò mọ̀mọ́ ṣe fún wa ní nǹkan jẹ wọ́n kiri wàrà mọ́ àbẹ́yìn rí kán máa kiri wàrà kiri mọ́ iṣẹ́ kidnapping pé wọ́n iṣẹ́ pàyànpàyàn yẹn pé wọ́n ọmọ tí yín náà dẹ̀ ń pa kidnapping ọmọ tí yín náà ń gbé káàkiri ọmọ tí yín náà ń kidnap àwa ní kẹ́ ẹ jáde èyí tẹ́ ẹ wà l'Amẹ́ríkà yìí tẹ́ ẹ wà l'Amẹ́ríkà kò sẹ́ni tó fẹ́ dì yín mú kò sí Boko Haram tó fẹ́ gbé yín kò sí anybody tó fẹ́ sọ kó o kàn jáde kó o wá gádà pọ̀ pé let my people go o tún ló dogun a jẹ́ pé ìwọ gangan fúnra rẹ ìwọ o ti sọ lẹ́nu ẹ dìde ẹ jáde fún United Nations tó ń bọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ròyìn pé ẹ fẹ́ dúró de October 1st ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti ń ṣe October 1st ẹ ṣe jẹ́ ká kọ́kọ́ ṣe September yìí ná kẹ́ ẹ tó máa ṣe October 1st
torí pé September yìí gangan ó ṣe pàtàkì jùlọ ibẹ̀ ni gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn yìí máa péjọ sí ti New York yìí ló ṣe pàtàkì jùlọ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin ẹgbẹ́jẹgbẹ́ kí ni ìgbésẹ̀ tẹ́ ń gbé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ kan káwọ́rọ̀ nígbà tí ò bá ti já wọn ló wà ń bẹ̀ ẹlòmíì ò ní ṣe mọ́ tí ò bá ti jóun ló ń front ẹ kò ṣe mọ́ nìyẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹlòmíì wọ́n ti bẹ́ẹ̀ lórí kíni lórí ká gba àwọn èèyàn wa kúrò nínú ẹrú iná torí pé kò ń ṣe ìwọ ló wà ní in charge ṣó yẹ ká máa fi àwọn ẹ̀mí èèyàn ká máa fi ikú ètì àwọn ìgbésẹ̀ tí ò tiẹ̀ nítumọ̀ àwọn ìgbésẹ̀ tí ò nítumọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wọ́n dáwó sínú ẹgbẹ́ báyìí àti release owó jáde fún tó máa ṣe àǹfààní fún ẹ̀mí àwọn èèyàn ó dogun dọdẹ wọ́n á jókòó lé ẹ lọ́rùn ni ẹ máa fòyìnbó lọ nínú ìpàdé ni kí ló dé tó yẹ kó rí bẹ́ẹ̀ tí ò bá ti jẹ́ àwọn ni wọ́n gbé ìgbésẹ̀ yẹn wọn ò ní bá ẹlù ṣé kò yẹ kí gbogbo mídíà kó máa pariwo ọ̀rọ̀ Ninas yìí ìfúngbọ́n kó má tiẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè wọn ni wọ́n ti ń ṣe rálì tó bá jẹ́ pé nǹkan kan náà ni gbogbo wa ń gbé dání tó jẹ́ nǹkan kan náà ni gbogbo wa ń ṣe òmìnira ní gbogbo ṣé gbogbo platform gbogbo àwọn tó ń agitate on media ló yẹ kí wọ́n máa pariwo ẹ̀ kíkan mi ò ráwọn tó kọ́ ń pariwo ẹ̀ kíkan pé Ninas ní million march ẹ jáde ní New York o ẹ bá wa jáde ní New York ó yẹ kí gbogbo media máa pariwo ẹ̀ lórí platform wọn kiri ni èèyàn mélòó ló ti ń pariwo ẹ̀ báyìí a dẹ̀ nílò ẹ̀ sórí Facebook nìkan láti máa pariwo ni a nílò ẹ̀ kí ló ń ṣe àwa àrán Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà pátá tó bá mọ̀ pé ọmọ Yorùbá àtàtà ni ẹ tó sì ní ẹ̀mí nínú tó ní ẹ̀mí ọmọ ẹ̀mí èèyàn tó sì ní ẹ̀mí èèyàn tó ń ṣe ẹ̀mí ẹranko ló sì wà nínú ẹ̀ èmi rò wípé ó yẹ kí agbègbè New York yẹ kí gbogbo Amẹ́ríkà CNN gan kan máa bẹ̀ wá láti gbé news yẹn ni pé nǹkan kan ń ṣẹlẹ̀ sí àwọn ìran kan kò sí lé tó o bá ti dé New York aláṣọ ọ̀fẹ́ tún wà lọ́jọ́ yẹn ó tún máa gbaṣọ ọ̀fẹ́ kò wá tán o ò ní láti máa rò pé aṣọ wo ló fẹ́ wọ̀ wọ́n ní ká ẹ wọṣọ dúdú color code for that day black lẹ máa wọ̀ wọ́n dẹ̀ ní ẹ̀yin tẹ́ ẹ bá jóbìnrin ẹ wá lè wé gèlè yín bó jẹ́ gèlè white ló fẹ́ wé sí kó o ta gèlè yẹn yáyáyá bó bá jẹ́ gèlè blue ló fẹ́ wó sí kó o ta gèlè yẹn yáyáyá pé láti fi hàn wọ́n pé lóòótọ́ ni òkùnkùn wà nílẹ̀ wa lóòótọ́ là ń ṣọ̀fọ̀ lóòótọ́ náà ń pa àwọn èèyàn wa ṣùgbọ́n a kọ̀ láti jẹ́ kí ogun yìí borí wa ó ní pé we still maintain our crown we still maintain our royalty tó bá dẹ̀ jẹ́wọ́ ọkùnrin náà ní fìlà abutí ajá ó lè dé sórí kó o dé fìlà blue fìlà yellow fìlà green fìlà white dé sórí black aṣọ tó bá wọ̀ ṣùgbọ́n let's come together in one voice. Let's use this opportunity. Opportunity comes. Wọ́n lè ní àwọn èèyàn máa sọ pé opportunity comes but once. Even though wọ́n máa ní opportunity míì máa ń wá. Ó lè má jẹ́ once ṣùgbọ́n ìgbà wo opportunity míì tún fẹ́ wá. Ṣé ìwòye this time around 2 years back ṣé à ń pariwo pé a fẹ́ gba òmìnira báyìí? Ṣé 3 years ago ṣé à ń pariwo òmìnira báyìí? Why tó ṣe jẹ́ pé time tá à ń pariwo òmìnira iná fẹ́ ṣe 76th United Nations meeting assembly gbogbo àgbáyé kí ló dé tá wá lè lo opportunity yẹn láti unite ara wa kí ló dé tó jẹ́ pé position la máa gbé síwájú kí ló dé tó jẹ́ wípé ipò la máa gbé síwájú pé èmi ò sí lára wọn wọ́n pè mí sí meeting yẹn ní ẹlòmíà ni wọ́n pè òun ni ṣé ojú ẹ̀ fọ́ ni orí tó lọ jẹ́ kí èrè ọkàn ẹ kó máa já ẹ ìgbéraga àyà òun ló máa ṣe lóyè wọ́n pè mí sí ni wọ́n pè ẹ́ sí ṣùgbọ́n ikú ó ń pe àwọn tí ikú ń pa wọ́n invite ikú ni àwọn tí Fúlàní ń gbé ṣé wọ́n invite Fúlàní sínú ilé wọn ni àwọn tó lásídẹ̀ǹtì lójú ọ̀nà tí ìjọba kọ̀ tí ò ṣé àwọn ló invite pé kí àwọn kú sínú accident yẹn àwọn tíṣẹ́ bọ́ lọ́wọ́ wọn tí wọ́n níṣẹ́ nílé ṣé ìjọba ṣé àwọn ló invite unemployment sínú ayé wọn àwọn náà ẹ rò pé gbogbo àwọn tó ń tọrọ owó lọ́wọ́ ẹ̀yin Amẹ́ríkà ẹ̀yin kìíní bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ti fayọ̀ fọ́ ṣé gbogbo ẹni tó ń tọrọ owó lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ló dùn mọ́ nínú
Yesterday, I was feeling so terrible within me. Mo wá fira mi sí position àwọn tó jẹ́ pé wọ́n look up to other people pé tó bá jẹ́ ìwọ ni o ní láti máa wo ojú ẹlòmíì pé ẹ jọ̀ọ́ nǹkan tó bá ní fi fún mi, nǹkan tó bá ní how will you feel? How will you be feeling kó máa lọ bá èèyàn kan lójoojúmọ́ wípé fún mi, I need this, I need that, ràn mí lọ́wọ́, kò sóúnjẹ tá fẹ́ jẹ. How will you feel? Kí wá ní help tá lè fi ràn wọ́n, má wàá wo àwọn tó ń tọrọ yẹn torí pé condition kan ló fi àwọn síbẹ̀. Oore ọ̀fẹ́ ní ìwọ àti èmi ní tó fi wà níbi tó wà lónìí lókè òkun. Kò ṣe pé ìwọ ni professor, kò ṣe torí òyìnbó ẹ dán, oṣù òyìnbó ní embassy, kò ṣe pé torí ìwé ẹ pé oore ọ̀fẹ́ ló ní tó fi kọjá wá sókè òkun. Oore ọ̀fẹ́ yẹn wá lò fún àwọn tó wà nílé, kì í ṣe nípa pé má wò wọ́n bí atọrọ jẹ, má wò wọ́n bí aláìníṣẹ́. Lo àsìkò yìí ẹ jẹ́ ká fi gba ìran wa là, ẹ jẹ́ kí gbogbo wa tú síta ní Amẹ́ríkà, ní New York. Gbogbo àwọn tí wọ́n tán fi voice tán send voice kiri tán ní ẹ má jáde o, nǹkan táwọn ń sọ orí bẹ́ẹ̀. Èmi ò sọ pé tí wọ́n ń sọ orí bẹ́ẹ̀, ṣùgbọ́n èmi ń sọ fún yín pé òfin wà lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má jẹ́ kẹ́nibody fi voice note dẹ́rù bà yín. Ẹ jáde wá síta, kò sí anybody tó ń kidnap anybody l'Amẹ́ríkà yìí. Kò sí anybody tó máa kidnap àwọn tó ń protest l'Amẹ́ríkà. Kò dẹ̀ sí anybody tó máa wá da ibì kankan rú pé wọ́n ń ṣe kinní kan, kò sáyè fún yẹn. Àdúrà náà dẹ̀ ń lọ torí pé Ọlọ́run Olódùmarè ó ń tì wá lẹ́yìn, òun gangan ló máa jàjà yìí fún wa. So don't let anybody intimidate you. Àfàláì nìkan ṣe tẹ́lẹ̀. Ìwọ tó ní kan ṣe tẹ́lẹ̀ ló máa ní àwọn ẹ̀rù ń bà yín o, wọ́n ti ní kinní kan. Mélòó àwọn tó wá ń gbójú síta ńkọ́? Àwọn tó fi ẹ̀mí ara wọn sílẹ̀ ńkọ́? Gbogbo wa la mà níran, gbogbo wa la mà lẹ́bí. Bó o ti ẹ̀ lẹ́bí tó ti kó gbogbo èèyàn kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé gbogbo yín lẹ ti wà lókè òkun, kò wáyé kó o jẹ́ aláìbìkítà fún ẹ̀mí èèyàn torí pé ìwọ gangan kọ́ ló ní ẹ̀mí ara ẹ. Kò yẹ kó o jẹ́ aláìbìkítà fún ẹ̀mí àwọn ọmọnìkejì torí pé ìwọ o ti bọ́ kúrò nínú wàhálà yẹn. Nígbà tí ìkún omi dé ní New York, New Jersey àti kí náà ń pe orúkọ hurricane yẹn, orúkọ hurricane Ida. Ṣáwọn tí omi yẹn gbé ilé wọn tó gbé ọ̀nà wọn, ṣá mọ̀ wípé nǹkan kan yẹn máa ṣe bó òkè òkun làwọn náà wá, ṣe bá Amẹ́ríkà náà wà. Tómi lé wọn lé, tómi gbé, ṣe báwọn èèyàn kú nínú omi àbí àwọn èèyàn ò kú. Ibo ni kú ò ti lè múyàn? Níbo ni kú ò ti lè múyàn? Why not let's just unite and do what is right? Humble yourself. Ìwọ náà má ríra ẹ bíi pé ìwọ nìkan ló mọ̀ ọ́ ṣe. Má ríra ẹ bíi pé ìwọ nìkan ló mọ̀ ọ̀rọ̀ sọ. Má ríra ẹ bíi pé ìwọ nìkan ló lè plan. Ẹ jẹ́ kí gbogbo wa humble ara wa, ká fi ìfẹ́ ọmọlàkejì, ìfẹ́ yẹn ni kó jẹ wá, ẹ̀mí ọmọlàkejì yẹn ni kó jẹ wá lógún. Ẹ̀mí ìran wa ni kẹ́ jẹ́ ká gbé síwájú kínní yìí. Ẹ̀mí ìran wa ni kó jẹ wá lógún, ká fi ja ìjà yìí pẹ̀lú ìbẹ̀rù Ẹlẹ́dàá ẹni tá máa jábọ̀ fún. Gbogbo ẹ̀yin tẹ́ ń sáré kiri, ọ̀rọ̀ pọ̀, kò sásìkò fún mi láti sọ̀rọ̀. Ẹ rò pé mò ń rí gbogbo yín ni mò ń rí iṣẹ́ ọwọ́ yín. Mi ò jẹ́ nìkan tó jẹ́ pé mi ò mọ bó ṣe máa ń gbéyàn kan máa gbéyàn kan máa disgrace èèyàn ní orí íńtánẹ́ẹ̀tì ni. Ẹ lọ wá wọ́ ọmọ yín bọ aṣọ tó jẹ́ pé tó bá ti gbé plan kan dìde, tó máa mú fún nǹkan síwájú, ẹ máa lọ wá bẹ́ẹ̀ ṣe máa dàrú, bẹ́ẹ̀ ṣe máa dojú ẹ̀kọ́ lẹ̀ ni. Yet ẹ máa claim bíi pé ẹ̀yin lẹ ṣe the right thing kọ́ lẹ̀ ṣe terrible thing lẹ́ ń kọ́ọ̀sì fún ayé àwọn èèyàn. Ọlọ́run má jẹ́ kí ẹ̀jẹ̀ àwọn tí wọ́n ń pa kó jókòó ló máa béèrè lọ́wọ́ yín, ó máa gbogbo ẹ̀jẹ̀ àwọn tó ń pa yẹn máa béèrè ẹ̀ lọ́rùn yín. Tí ò bá ti ṣe pé ẹlòmíì wà lóyà, ó wà lóyà sí èèyàn, kò wà lóyà sí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ìran tó ń sọnù. Ẹlòmíì ó wà lóyà sí ẹgbẹ́ ló wà lóyà sí, ṣùgbọ́n ó wà lóyà sí òtítọ́, ó wà lóyà sí òdodo, ó wà lóyà sí ẹ̀rí ọkàn, ó wà lóyà sí ẹ̀rí ọkàn. Ẹ ṣeun bàbá mi David, we need that prayer. Ó wà lóyà sí ẹ̀rí ọkàn, ó wà lóyà sí
adarí ẹ̀ torí pé ẹni yẹn ó láìkí ẹ̀ mo láìkí Mr. Lágbájá group wọn ni mo wà torí wọ́n rí ẹ lò wọ́n rí ẹ ránṣẹ́ ìwọ lọ lọ́wọ́ ọ̀tún wọn so gbogbo tán bá ṣe náà ló dáa so intelomi bá ti ṣe kò dáa mọ́ ìkà ni ẹ́ o ìkà ni ẹ́ ò ní bẹ̀rù Ọlọ́run o torí pé ẹnìkan tó yẹ kó wà lóyà sí òun ni ẹlẹ́dàá ayé àti ọ̀run òun ni òtítọ́ ló yẹ kó wà lóyà sí tó tọ́ àti tó yẹ ló yẹ kó fi lóyà tí ẹ fún tó bá jẹ́ pé ẹgbẹ́ amókòlẹ́gbẹ̀ẹ́ kòkò òun ló ṣe dáadáa òun ló ń gbé ìgbésẹ̀ ó yẹ kẹ́ ẹ máa wà ó yẹ kẹ́ ẹ support kí gbogbo èèyàn support kan dìde sí ni àní rally 1 million man freedom march tó ń ṣẹlẹ̀ ní 14-15 nínú ọ̀sẹ̀ yìí ẹ̀yin ìran Yorùbá l'Amẹ́ríkà ẹ̀yin ọmọ Yorùbá l'Amẹ́ríkà ayé máa ń yí ó mà lè yí bíríbíríbírí kan sọ wípé gbogbo dúdú tó bá wà ní ilẹ̀ aláwọ̀ funfun àwọn ò fẹ́ rí wọn mọ́ ẹ máa ronú yín àsìkò tá a máa gba ìran wa lélẹ́yìí ẹ jáde síta on the 14th Tuesday 14 ninas kò ṣe ninas ni kò ṣe Yorùbá nìkan o all over Niger ìwọ tó bá wá from Niger Delta ìwọ tó wá from the middle belt gbogbo ẹ̀yin Benue State all you Benue State if you are an indigene of Benue State if you are a Biafra or you are Igbo people and let me talk to the Biafrans ẹ má bínú the Biafrans the Igbos this is the time that you need to just forget about differences forget about whatever differences you have now with anybody let your freedom be much more important to you than any leaders taking you on, than anyone representing you. All Biafrans, forget about I don't want to do with Tony Nandi. I don't want to do with Kanu. Why not just why not just be loyal? Why not just be faithful? Why not just align yourself to any path that will take you to that freedom? Any pathway that will lead to that freedom. Why not forget the differences and let's fight this thing together? We are expecting you. Gbogbo ọmọ Igbo tó wà káàkiri ilẹ̀ Amẹ́ríkà. Ẹ má fi ṣe pé ẹ ti ẹ rántí pé Kanu wà nínú ìgbèkùn. Àwọn ìdí tó fi yẹ kí gbogbo wa ṣùlù, kí gbogbo wa sowọ́pọ̀, kí gbogbo wa jáde síta nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ rò pé one Nigeria níyín. Tó bá jẹ́ pé one Nigeria níyín lóòótọ́ ṣe bẹ́ẹ̀ mi èèyàn lẹ́yìn náà ń béèrè fún. Ṣé bí òmìnira lẹ ń béèrè fún, ṣé bí ayé tó rọrùn lẹ ń béèrè fún, ṣé bí ayé dáadáa lẹ ń béèrè fún, ṣé bí kí ìjọba ṣe dáadáa lẹ ń béèrè fún. Ṣòwòrẹ́ kọ́ ni wọ́n incarcerate síbẹ̀ yẹn ni. Ṣé bí Ṣòwòrẹ́ ni wọ́n àbúrò ẹ̀yẹ rò pé ó kàn dédé ó ṣàjèjì ni àbí it was just accidental ni wọ́n ṣe pa àbúrò ẹ̀. Ayé máa tanra yín jẹ accidental gan ni. Ṣé bí Ṣòwòrẹ́ ló wà ńbẹ̀ yẹn? Ṣòwòrẹ́ tó wà ńbẹ̀ ó ti represent one Nigeria tẹ́ ń fẹ́ ẹ̀yin náà ò ṣe jáde lásìkò tí wọ́n máa ṣe 76 kìíní yìí kí gbogbo wa jọ jáde ká sọ wípé no more to these atrocities in this nation in that location 9. Kí ló dé táwọn Igbo lè jáde gbogbo ọmọ Igbo tó bá ń pè Igbo tó fẹ́ràn Kanu jáde síta. Kanu ni wọ́n ti gbé sílẹ̀ àti ìmọ̀ tó máa ṣẹlẹ̀. Look at the way they are humiliating everybody around as if they are the only one. And they are never part of us from the beginning. Fulanis are never part of us from the beginning. They are the one in charge now. Ara ìbìkítà wa náà ni àìbìkítà àwọn bàbá tó sọ pé àwọn mọ̀nà. Mi ò ní sọ̀rọ̀ yín tán lẹ́ni. Ẹ̀yin bàbá tẹ́ sọ pé ẹ mọ̀nà ṣùgbọ́n torí àwọn ọmọ ń bú yín ẹ mọ ara yín. Àwọn torí pé àwọn ọmọ yín ń bú yín. Òun lè ṣe ní dá sí gbogbo ẹ̀jẹ̀ àwọn tá aláìṣẹ̀ tán dẹ̀ ń pa yẹn ó máa hàn tí yín pa ni gbogbo ẹ̀jẹ̀ àwọn tí wọ́n ń pa sílẹ̀ tẹ́ ẹ bá mọ ire tó yẹ kẹ́ ẹ ṣe tí ẹ ṣe gbogbo ẹni àgbàlagbà tó tẹ́ Ọlọ́run fi sí position power
láti rescue ran Yorùbá tí wọ́n rescue ẹ̀ tẹ́ ẹ mọ eré yẹn tẹ́ ẹ mọ̀nà yẹn tẹ́ ẹ ṣe bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ ẹni tó ní ayé àti ẹ̀kún rẹ̀ tó nílẹ̀ ẹni tí ń jẹ́ àpáta ayérayé òun ni mo dúró lé òun ni mo gbẹ́kẹ̀lé nítorí náà mo pa láṣẹ báyìí gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ronúpìwàdọ̀ ẹ̀jẹ̀ yẹn mo ní it will haunt you till your death it will haunt you you will not know peace torí pé bí Ọlọ́run bá fìyàn sípò bí Ọlọ́run bá fìyàn sí tó fúnyàn ní agbára kì í ṣe láti lò fún ara ẹ̀ ó fún ni excuse me ẹ jọ̀ọ́. Yes. Wow. What will you do now? Anyway, we don't know what God wants to do with it. All will be well. So you're going with the Yoruba now? Okay. What? Okay. I'll come and see you downstairs. Okay. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Bá ṣe ń ṣe iṣẹ́ náà la tún ṣe gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ ṣe jẹ́ kí gbogbo wa parapọ̀. Ẹ má wà lóyà bí mo ṣe ń sọ bọ̀. Ẹ má wà lóyà sí olórí. Ẹ má wà lóyà sí ẹgbẹ́. Ẹ má wà lóyà sí ìlú. Ẹ má wà lóyà sí family. But nǹkan tí ẹ má wà lóyà sí ni ẹ̀mí ènìyàn. Ẹ̀mí ènìyàn ni kó jẹ wá lógún àti òtítọ́. Òtítọ́ náà ni pé nígbà tó bá fẹ́ràn Ọlọ́run wàá fẹ́ràn ọmọnìkejì ẹ. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ káwọ́rọ̀ mo tún sọ lẹ́ẹ̀kan sí o tẹ́ ẹ mọ òtítọ́ tẹ́ ẹ mọ tó yẹ kẹ́ ẹ ṣe ṣùgbọ́n tẹ́ ẹ sọ wípé torí pé àwọn ọmọ bu yín àbí torí pé wọ́n fi lọ̀ yín lẹ̀ ṣe ní gbègbèsè. Èmi gbàdúrà ẹ̀mí ìrònúpìwàdà fún yín o ṣùgbọ́n tẹ́ ẹ bá ronúpìwàdà ẹ̀jẹ̀ wọn máa hàn tí yín o ẹ̀jẹ̀ wọn ó máa hàn tí yín. Ẹ jọ̀ọ́ mo tún rọ̀ gbogbo wa lẹ́ẹ̀kan sí torí àkókò mi. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí rally gbogbo yín ni kẹ́ wá gbogbo èèyàn ni kó jáde. New York lásán gbogbo ọmọ Yorùbá tó wà ní New York lásán tẹ́ bá fi lè jáde mọ̀ wípé àlàáfíà ti dé nìyẹn ìrọ̀rùn ti dé nìyẹn ìrọ̀rùn ti dé tẹ́ bá fi lè wá ìrọ̀rùn ti dé torí pé mo mọ̀ wípé ẹ pọ̀ ní New York yẹn ká má wá ti sọ New Jersey àbí gbogbo àwọn tó wà láyìíká Maryland Washington DC àwọn èèyàn tó wà lọ́nà jíjìn gan wọ́n ti ra tíkẹ̀tì wọn ti ń bọ̀ mélòó àwa tá wá súnmọ́ àsìkò tí a máa fi ẹ̀rúnú wá hàn àsìkò tí gbogbo wa máa bọ́ síta tá a máa sọ wípé ó tó gẹ́ òun leléyìí ó tó gẹ́ òun leléyìí mo rọ̀ gbogbo wa lórúkọ Olúwa mo rọ̀ gbogbo wa mo fi gbogbo ẹ̀jẹ̀ àwọn tó ṣe Ìgbòho ló wà nínú àhámọ́ yẹn tó o bá fẹ́ràn Ìgbòho lóòótọ́ tó o fẹ́ràn Ìgbòho òòṣà bó o ṣe claim pé o fẹ́ràn ẹ̀ jáde síta wá sí United Nations ìwọ olórí ẹgbẹ́ mi ò tí ì bá wa tẹ rálì kankan tá a ti ń ṣe láti gbà yìí olórí ẹgbẹ́ dẹ̀ ni àwọn olóyè ẹgbẹ́ àwọn dẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ jáde síta lásìkò tá a wà yìí àmọ́ ibi tí nǹkan yìí máa ṣẹlẹ̀ ibi tó ń lọ o àmọ́ ibi tó ń lọ o ṣùgbọ́n àyè ṣèwàṣẹ́ rí nǹkan tí anonymous tó release lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣe rí nǹkan tó release àwa la lè gbára wa o tá a bá gbé ìgbésẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣe nílé o àwa la dẹ̀ máa gbára wa ìjọba gan ò ní nǹkan kan tó fẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà táwa gan tá a bá fi wọ́n lọ́rùn lẹ̀ gbà yín náà máa mọ̀ wípé ó di dandan ká ṣe bẹ́ẹ̀ mo tún wá fẹ́ fi àsìkò ike sí gbogbo ẹ̀yin tẹ́ wà ní London ẹ jọ̀ọ́ since tó jẹ́ pé òmìnira kan náà ni gbogbo wa ń jà fún ṣe stand in solidarity with United Nations with àwọn tó wà l'Amẹ́ríkà kẹ́yìn náà fi ọjọ́ yẹn jáde síta gbogbo ẹ̀yin tẹ́ wà ní ẹ má bínú mi ò gba ìpè gbogbo ẹ̀yin tẹ́ wà ní Germany tẹ́ wà ní Italy tẹ́ wà káàkiri orílẹ̀-èdè mi ẹ jáde síta
kẹ́ sọ wípé ẹ̀yin náà ẹ fẹ́ wọ ẹ ṣe solidarity ẹ má bínú hello àwọn kan kí gbogbo yín kẹ́ ní solidarity kẹ́ stand together with us ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo wa ní a ṣe ṣe fún wa o mo tún máa jáde wá síta ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo àfọwọ́sowọ́pọ̀ ní rally tó ń bọ̀ 14-15 Tuesday àwọn èzè tó ń bọ̀ yìí ni ìwọ tó bá ti mú rẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà New York pátápátá tí gbogbo yín bá tẹ̀ lè jáde iṣẹ́ ti di ṣíṣe ẹ jáde síta o ẹ jẹ́ ká jáde ká lọ tú àṣírí tí gbogbo ìjọba Nàìjíríà ń bò fún gbogbo àgbáyé ájú wa ṣe o ní kí n fi kásẹ̀ ńlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ẹjọ́ bàbá jáde síta ní ọjọ́ mélòó sẹ́yìn ẹ̀yin náà rí i pé bàbá ò lè dúró pẹ́ títí kọ́lọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn kó fún wọn lókun àti agbára ẹ support ìlànà central account ẹ support ìlànà central account láti fi owó sí owó ní kẹ̀kẹ́ yìí rere gbogbo àwa tá a ti rò pé àti ẹ̀mọ́ bí tá a máa dáwó mọ́ sí àmọ́ bí tá a máa fowó wá sí kíní kankan bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ́ di iṣẹ́ wọ́n ti fi ṣe business wọ́n ti ń gbá yín lójú wọn ò mọ ibi tí ẹ máa fi sí lọ àti ní central account báyìí ìlànà tí bàbá tí wọ́n ti gbé central account sílẹ̀ tẹ́ ẹ máa lò wọ́n ti gbé central account sílẹ̀ tẹ́ ẹ máa lò ṣe ti gbọ́ báyìí tẹ́ ẹ máa lò nítorí náà gbogbo ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa fi owó sí ẹ bá wa fi owó sí central account yẹn ẹni tí ò bá mọ central account yẹn ẹ jọ̀ọ́ ẹ béèrè ẹ text mi lórí nọ́mbà tí wọ́n pin down yẹn tẹ́ bá fẹ́ kí wọ́n share central account yẹn máa share pẹ̀lú yín kẹ́ lè fowó at least ọkàn yín máa balẹ̀ pé ẹ mọ bí tí owó yín lọ owó yín wọ́n dẹ̀ máa lò dáadáa iṣẹ́ ń lọ lábẹ́nú o a lè fẹnu sọ gbogbo aṣọ kọ́là sá lóhùn iṣẹ́ ń lọ iṣẹ́ dẹ̀ tún pọ̀ tí wọ́n fẹ́ máa ṣe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ support account yẹn bàbá ló gbé wọ́n ti gbé síta ó ní wọ́n ti bá pin síbẹ̀ yẹn paper ìlànà central account ní ìlànà gbogbo ibikíbi tí kì í wá ṣe ìlànà nìkan ṣùgbọ́n àwọn bàbá ni wọ́n gbé kalẹ̀ kò ń ṣe fún ìlànà nìkan gbogbo ìwọ tó bá mọ̀ pé believe náà bàbá tó mọ̀ wípé bàbá ló sì rí bí ẹni tó sì dúró lórí ọ̀nà òtítọ́ pé agitation yìí fowó sínú ẹ̀ at least ìyẹn á fi ẹ́ lọ́kàn balẹ̀ pé owó ẹ̀ ò wọgbó èmi bẹ́ẹ̀ ló ṣe rí owó ẹ̀ ò wọgbó ẹ máa ju owó síbẹ̀ á ju wá ṣe o èmi ò tó owó àmì owó ò tẹ́ mi kò sí iye tá a lè dán tó lè ra ẹ̀mí gbogbo àwọn tí ó ti lọ padà ṣùgbọ́n a lè fi owó wa save ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí a sì lè fi owó wa save ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó sì kù lórí ilẹ̀ wa ẹ ṣeun gan ni please talk about Igboho lawyer and payment by Igboho. ẹ jọ̀ọ́ ẹni tó ní kí n sọ̀rọ̀ nípa Ìgbòho lọ́ọ̀yà nǹkan kan bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ topic mi ni but èmi ò ní mẹ́nu lọ síbẹ̀ yẹn ṣùgbọ́n ìpàdé ń lọ lórí ẹ̀ ní òrèkóòrè nípa àwọn lọ́ọ̀yà àbí payment tí wọ́n ṣe fún wọn wọ́n yanjú àwọn a lot of things tó ń ṣẹlẹ̀ bọ̀ kò ń ṣe gbogbo nǹkan tí a lè máa tú síta kò ń ṣe gbogbo nǹkan tí ó lè máa jáde lẹ́nu wa síta ẹ ṣeun gan ni ẹ bá wa fi owó síbẹ̀ yẹn ẹ ṣe o. Rally is not sufficient petition to all United Nations representatives united. Ẹ ṣeun torí tá fẹ́ jáde lọ́jọ́ rally náà nìyẹn torí pé Amina ọmọ wọn ló wà ní United Nations as Deputy Secretary General àkúkú mọ̀ bóyá gbogbo tó ń lọ ńbẹ̀ wọn jẹ́ kó dé etí gbogbo ìjọba ṣùgbọ́n nígbà tá bá kóra wa lọ pé a ti ń ju petition ti pẹ́ o a ti gbé gbèsè báyìí a ti ṣe báyìí o àṣírí gbogbo wọn á tú ẹ má jẹ́ ká gbára wa lákòókò torí èmi gan àkókò mi ò tó mú ní láti mú iṣẹ́ ṣe ẹ ṣeun gan ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ fún ètò tòní mo kí gbogbo ẹ̀yin tẹ́ ṣá pátápátá ẹ̀yin tẹ́ ju love and like button gbogbo ẹ̀yin tí tẹ́ fẹ́ pè wọlé tí mi ò gbé ìpè yín kò torí àkókò tí kò sí ni a máa fún wa ní àyè ní ìgbà mìíràn ẹ ṣeun gan ni a dúpẹ́ lọ́wọ́ yín ibi ni a máa fi ti ètò tòní sí lónìí a tún máa pàdé wa ó lè jẹ́ lẹ́ni lọ́la àbí ní weekend tàbádẹ̀ tún ti ń sọ wípé ká máa gbé ìgbésẹ̀ ẹjọ́ ẹ jẹ́ ká gbàdúrà àdúrà ní ọ̀pá kírísítẹ́nì láti bá Ọlọ́run àdúrà ní ọ̀pá mùsùlùmí náà àdúrà ní ọ̀pá oníṣẹ̀ṣe kò sí tó kọjá agbára àdúrà ní ohun gbogbo nígbà tá a bá gbàdúrà a máa darí wa sọ́nà a máa fi ti gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé bẹ́ẹ̀ ni gbogbo àwọn máa ṣiṣẹ́ pọ̀ fún rere fún wa
ẹ ṣé gan ni ẹ jẹ́ ká dánu dúró ń bẹ̀ orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira á dé òmìnira là ń retí o ẹ wò tẹ́ ẹ bá rí àwọn fọ́nrán kan tí wọ́n jù káàkiri ẹ rí bí wọ́n ṣe ń kọ́ àwọn ọmọ wọn wọ́n ní kán máa wọ́n ń gbébọn sórí wọn wọ́n ní kán náà fi ń pa kèfèrí àwọn wo ni kèfèrí wọn tó bá ti gbàgbọ́ nínú ẹ̀sìn tiwọn òun náà máa pa gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ rò pé mùsùlùmí kan náà òun lẹ̀ ń bá wọn fúlàní ṣe irọ́ ló wà ń bẹ èké ló wà ń bẹ o ọmọ tiwantiwa ọmọ ìyá ní àwa mùsùlùmí ní àwa kìrìsìtẹ́nì ní àwọn oníṣẹ̀ṣe ìkan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá èdè kan náà là ń sọ ilẹ̀ kan náà la wà ẹlẹ́dàá ló jọ fi wá síbẹ̀ a sì fẹ́ràn ara wa ẹ jẹ́ kí a ṣí etí wa ẹ jẹ́ kí a ṣí ọkàn wa ẹ jẹ́ kó rí wa pé dáadáa gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin ìmáàmù ẹ̀yin àlàájà ẹ̀yin tẹ́ wò pé tẹ̀sìn ló bá dé torí pé àwọn ìran kan náà ní àlá àwọn ń pe àlá kì í ṣe àlá tí yín kọ́ ni ń pè gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì gbogbo ẹ̀yin pásítọ̀ ẹ̀yin wòlíì ẹ̀yin evangelist àsìkò iṣẹ́ ló dé yìí Elijah gan ó gbégbèsè o John the Baptist ó gbégbèsè o Mósè ó gbégbèsè o gbogbo àwọn wòlíì náà ń gbégbèsè o ìgbésẹ̀ wo lẹ́yìn náà máa gbé gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ọwọ́ yín dà ẹ dúró lórí òtítọ́ àti òdodo ẹ jẹ́ kí gbogbo àjọ ṣe kínní ẹ má mú ọ̀rọ̀ ẹ̀sìn bọ kínní yìí o ẹ má ẹni tí ò bá wà bínú Ọlọ́run kó má mú ọ̀rọ̀ ẹ̀sìn wọ kínní yìí o torí pé kínní òun kò sí nǹkan kan tó kọjá òtítọ́ láyé yìí ẹnìkan ṣoṣo ní sì jí òtítọ́ ẹnìkan ṣoṣo ní ọ̀nà ẹnìkan ṣoṣo ní iyè tó o bá wá fẹ́ràn ọmọnìkejì rẹ èmi ò mẹ̀sìn tó gbà o tó o bá fẹ́ràn ẹ̀mí èèyàn láyìíká rẹ mi ò mọ irú ẹ̀sìn tó gbà ẹ̀sìn irọ́ ló gbà o ìfẹ́ ọmọlàkejì la dẹ̀ fi ń hàn nínú gbogbo ìjàngbara yìí ìwọ tó o bá ń ṣèké ṣáájú tó ń parọ́ tó ń jalè tó ń ṣèké tó ń ba ọmọnìkejì jẹ́ lẹ́yìn káàkiri tó ń dàrú dàpọ̀ tó ń forí ihe gbá bí kiri wò ó ìbẹ̀rù Ọlọ́run ti sọnù nínú ọkàn rẹ ó jẹ́ lọ ronú pìwàdà torí pé ìwọ gan ó máa jèrè iṣẹ́ ọwọ́ rẹ bí tí màá dúró dé lélẹ̀ nígbà tó ti máa pàdé wa lóòrèkóòrè lórí Oduduwa TV rédíò níbi tí a ti ń sọ òtítọ́ àti òdodo àwa sì máa bá yín sọ títí ayé yóò sì máa wà bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan mo kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ Prince Banjoko Adégbóyèga ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun gan ni Fákọ̀yà mo recognize yín ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin ẹgbẹ́ ìmọ́lẹ̀ ọmọ Oòduà diaspora ẹ ṣeun gan ni wọ́n làwọn ń fi aṣọ sílẹ̀ fún àwọn èèyàn ẹ rí pé rally ti dùn gan ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin NINAS members gbogbo ẹ̀yin ìlànà ẹ̀yin directorate ẹ̀yin Yorùbá One Voice ẹ̀yin ìgbéga ẹ̀yin ẹgbẹ́ Èkìtì ẹgbẹ́ Ìjẹ̀ṣà ẹgbẹ́ Ìjẹ̀bú ẹgbẹ́ Ẹ̀gbá ẹgbẹ́ Àwo ẹgbẹ́ Kòkò ẹgbẹ́ gbogbo yín là ń retí ní on the 14th of September 2021 ní New York City ní United Nations ibẹ̀ láti máa pàdé and I will see you there by the grace of God have a wonderful time ó dàbọ̀.